tọ́ bàbá mi ọlọ́kọ̀ tí ń wakọ̀ rẹ̀ ó mọ̀mọ́ pa wà nú ọkọ̀ ọ̀rẹ́ mi ọmọ ẹgbẹ́ 2021 ọkọ̀ ni àmọ́ ti bọ́ọ̀lẹ̀ inú ti 2020 àti wọnú ọkọ̀ tuntun tí ń kú lẹ́lẹ́lẹ́lẹ́ ó ń kú lẹ̀lẹ̀ ó ń kú rìrì ọdún 2021 tọ́ ẹ káàbọ̀ sínú ọkọ̀ 2021. àdúrà mi fún gbogbo ẹ̀yin tẹ́ ń fojú ayọ̀ yín wò mí ni pé àmọ́ ní forígùn àmọ́ ní fẹsẹ̀ kọ̀, ibi ń lọ wájú àmọ́ ní bá, bó ń bọ̀ lẹ́yìn kò mọ̀ ní bá wà àní káwọ́ lérí sọkún, àní faṣọ ọ̀fọ̀ bóra, ogun wàhálà àti ìdààmú kò mọ̀ ní jẹ́ pé tèmi àti ìwọ àti gbogbo àwọn tó jẹ́ tiwa. ọkọ̀ tá a wá wọ̀ yìí ire àtàánú yóò mọ̀ tọ̀ wá lẹ́yìn lágbára ṣe Èdùmàrè. ọkọ̀ ọmọ tó ti sí ọmọ tuntun ń lọ́nu. àdúrà mi ni pé ńgbà tí ọkọ̀ yìí bá wá gúnlẹ̀ níparí oṣù kejìlá ọdún tá a wà yìí ayọ̀ látò fi bọ́nú ọkọ̀ tuntun mi tá a tún wọ̀ lẹ́yìn náà. tọ́ ọ̀rẹ́ mi Fadérera alálàyé Yorùbá yín ló ń kí yín pé nínú ọkọ̀ yìí ẹja gbọ́n sọ̀hún kó wọn kù lẹ́lẹ́ kó wọn kù rì ó yá ẹja lọ.